kí lẹgbẹ́ yín ṣe láti lè fi ran àwọn tí wọ́n ti lò pàtì tí wọn ò ní agbára mọ́ tó yẹ pé wọ́n yẹn ń tọrọ bára ni kí lẹ̀ ń ṣe. ṣe àmì kò convenience fẹ́ gbé láti wá máa wá sórí títì pé afẹ́ni báyìí lówó propaganda kọ́ là ń ṣe ẹgbẹ́ ò lè sọ tó bá ti dín pẹ́gbẹ́ ń sọ àti ń ṣe èwo tó bá fẹ́ fún yàn nǹkan ibi tẹ́mi ti rí fault nínú àwọn nǹkan tá à ń ṣe lórí social media ń sìn ni o fẹ́ fún yàn nǹkan ìwúlò àbúrò máa ya fọ́tò ṣóore ló ṣe mo fẹ́ fún ẹ ní nǹkan mo wá take selfie pẹ̀lú ẹ pé mo fún ẹ kan ó ṣóore. bọ̀ tí mo bá lọ sórí social media náà bẹ́ẹ̀ ẹni tó wà níwá ẹni tó wà lẹ́yìn ẹni tó wà ní èrò pé èrò ọ̀fà wọn ò ní dáwọ́ fún rẹ níbẹ̀. ẹ jẹ́ ká wá sọ síbi tó dáa ṣé ẹ rí iṣẹ́ wa ò di pension o oníkálùkù ló mọ nǹkan tó ń fowó ẹ̀ ṣe o ìgbà tí eégún jó ṣẹgẹt kí ni wọ́n ṣe. eégún wọn ń jó. mi ìfẹ́ sọ bẹ́ẹ̀ ni. nígbà tí eégún ń jó nígbà tí nǹkan rọ̀ sọ̀mù. ṣe ti ọdún tó ń dùn. kí ni wọ́n ṣe. àwa náà a ti mọ̀ láti ilẹ̀ àwa náà ta ti kórí bọ iṣẹ́ yìí a ti mọ̀ láti ilẹ̀ pé iṣẹ́ yìí ò ní pension. so tọrọ tàbá rìn náà. ní ọjọ́ iwájú pé iye báyìí là á fún ọ. kò sí yẹn bẹ́ẹ̀. nǹkan tó bá ti dì mú sí ló gbọ́dọ̀ dì mú dáadáa bí ṣẹ̀dẹ̀ ríṣẹ́ wa dẹ̀ ní no champion forever. Kò sẹ́ni tó wà bẹ́ẹ̀ tó máa wà bẹ́ẹ̀ forever ó máa dé stage kan àgbà máa dé ó máa rẹ̀ ẹ́. ìgbà ló nígbà ń lọ. bọ̀ tọ́jú ilé tọ́jú ọmọ tọ́jú ara ẹ̀ ẹgbẹ́ ò lè ṣe gbogbo ẹ̀ gẹ́gẹ́ bí adarí eré. ẹ ò lè rí fíìmù kankan tí n bá darí ẹ̀ kẹ́ ẹ rí pọ́n yìnbọn bẹ̀. tí wàá fẹ́ ṣe à ń ṣe ọmọ táládùúgbò à ń ṣe gbogbo ẹ lè lórúkọ mi bẹ̀ because a kò sí bá ṣe fẹ́ wọ súùtù tó báyìí kò lè dá tó tòyìnbó. ibi táwọn ti appreciate culture wa tó wọ́n ti ń gbé òòṣà Brazil so èmi nìyẹn so gbogbo àwọn kíní ẹ gbọ́dọ̀ wà rooted nínú story tí n bá fẹ́ ṣe òun ló fi dífá fún pé ẹ lè dédé mú ìwé eré wá fún mi báyìí kí n dẹ̀sán pé yá ẹja lọ ṣe a gbọ́dọ̀ jọ discuss story yẹn. ẹni tó bá ti ní lọ́kàn pé èmi ló fẹ́ lò ó gbọ́dọ̀ ti pè mí láti o gbọ́dọ̀ pè mí láti ilẹ̀ o lè láìdí à story good àjọ máa sọ tó bá convenient fún mi tó bá jẹ́ ideology mi ó lọ pẹ̀lú ideology mi a máa continue tí ò bá lọ pẹ̀lú ideology mi pẹ̀lú mo ṣe jẹ́ chairman director máa tún fún ẹ ní director tó lè bẹ̀rẹ̀ àndù ẹ̀ mi ṣiṣẹ́ 1 million mo ṣiṣẹ́ 1.5 o mi ṣiṣẹ́ 2 million so ó ti mọ nǹkan tó fẹ́ standard nǹkan tó fẹ́ tara bọ̀. kì í ṣe bí tẹ bá gbéṣẹ́ 1 million wa a lè lẹ́yìn aláwọn ọmọ lẹ́yìn tó máa ṣe a máa jókòó síbi as supervising director tẹ bá fẹ́ ká wà ń bẹ̀ bọ̀ ń pè á forúkọ wa sí i. a gbọ́dọ̀ ṣe dáadáa. a gbọ́dọ̀ ṣe dáadáa. ètò yìí gàlágà jù Oyinmomo ètò yìí gàlágà jù Oyinmomo ètò yìí mà gàlágà jù Oyinmomo àbáṣà ti ṣẹlẹ̀ wà lárugẹ Oyinmomo ètò tó gbayì tó tún lárinrin Oyinmomo ó yá o ká gbé lárugẹ o Oyinmomo ó yá o ká gbé lárugẹ o Oyinmomo àlejò wa ti wà níkàlẹ̀ Oyinmomo ó yá ẹ bá wa ká lọ Oyinmomo 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 Oyinmomo. Oyinmomo ní ètò náà ní Oyinmomo láti iléeṣẹ́ AK Media Concepts Limited níbi tí a ti ń dábí ẹrù tí a ti ń rọ̀ bí òwe gẹ́gẹ́ bí àṣìṣọ́ ṣáájú wípé gbajúgbajà adarí eré adarí sinimá èyí tí àwọn olóyìnbó ń pè ní director àwọn náà ni wọ́n wà ní orí ètò pẹ̀lú wa lónìí tí ẹ bá ń gbọ́ tí wọ́n bá sọ pé Titi Jeje bàbá ẹ̀ mà káàbọ̀. ẹ kúlé o. ẹ káàbọ̀ sí orí ètò Oyinmomo. kébì náà kí àwọn èèyàn bí mo ṣe máa ń kí wọn lédè ìlú mi ẹkún. ẹkún bó ni ìlú yín o. ìlà ọ̀rọ̀gùn. ìlà ọ̀rọ̀gùn ọmọ ògbóyè. bẹ́ẹ̀ni. ibi táwọn àgbọ̀nà ti ilẹ̀ gbọ̀nà dáadáa ni gbogbo àwọn èèyàn ń kọ́ lọ́hùn. ọ̀nbẹ. ta ni Titi Jeje. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ Titi Jeje jẹ́ olùdarí eré tàbí ní early 80s sí ìdílé Mr. and Dickiness Tóyìn Jeje ní Ilé-Ifẹ̀. Ilé-Ifẹ̀ ni mo ti ka náà bí mi sí ibẹ̀ mo dẹ̀ ti ka gbogbo ìwé mi kó tó di pé a bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà iṣẹ́ fíìmù. wọ́n ní orúkọ ọmọ ní ìjánu ọmọ wọ́n pè é ní Jeje
ìsọwọ́sọ̀rọ̀ yín gan jẹ́jẹ́ náà ni. Ṣùgbọ́n mi jẹ́jẹ́ bẹ́ẹ̀ náà. ẹ̀yin sì jẹ́jẹ́. Jẹ́jẹ́ bẹ́ẹ̀ náà. ṣùgbọ́n láwọn ibì kan orúkọ ọmọ ń ròyìn dáadáa. Bẹ́ẹ̀ at least tí n bá wà nílé mo jẹ́jẹ́, tí n bá wà láwùjọ rẹ̀ mo jẹ́jẹ́, mo sì ń jórúkọ yẹn. Bó tó bá ti dín pé mo wà ń di iṣẹ́ mi ò. Iṣẹ́ là á ṣe, iṣẹ́ ni iṣẹ́ ń gbé. Mi ò jẹ́jẹ́ mọ́. Then sinimá, fíìmù, à ń ṣe orí ìtàgé, ǹjẹ́ ó tiẹ̀ tó lókòwò fún èèyàn tí èèyàn lè jókòó tì lónìí? Ẹ ṣé gan ni olóòtú. Irú èmi tẹ́ ń wo èmi ìṣiṣẹ́ mi rè. Láyé. English ni mo ṣe ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University. But fíìmù ni mò ń ṣe báyìí. Láti ìjọ́ tí mo dẹ̀ ti ṣe tán, láti year tí mo ti ṣe tán, mi ì ta nǹkan rí. Mi ì ṣiṣẹ́ jí láàárọ̀ lọ bí iṣẹ́ ní 8 o'clock dé, mi ì ṣe rí. Fíìmù ni. Fíìmù tá a dẹ̀ ń ṣe, a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. À ń wọ aṣọ tó wù wá wọ̀. À ń jẹun, a ní fámìlì, a dẹ̀. Èèyàn ọmọ nílé ìwé. A dẹ̀ bẹ́gbẹ́ pé ẹbọ́ gbà. A dẹ̀ bẹ́gbẹ́ pé a dẹ̀ fi ara mọ́tò kékeré náà sídìí. So iṣẹ́ fíìmù, in fact, àfi ẹni tí ò bá ṣe dáadáa bó ṣe ń kó ṣe tàbí tíṣẹ́ yẹn ò bá yé ló máa ní kó tó oúnjẹ. Ṣùgbọ́n tá bá wo fíìmù ṣíṣe, ẹ̀ka ríka ni ẹ̀kẹ́ pọ̀ dáadáa, ìwo gan ni ẹ fi bẹ̀rẹ̀? Kámẹ́rà ni mo fi bẹ̀rẹ̀. Ayàwòrán ni mo fi bẹ̀rẹ̀. Irú táwọn tàbí kì í ṣe, táwọn justice ń ṣe. Torí ìgbà tí mo ṣetán ní school, mo nífẹ̀ẹ́ sí iṣẹ́ fíìmù gan. Mo sáré wá sí Èkó ńgbà yẹn láti fẹ́. Mo ní mo fẹ́ ṣe fíìmù. Ìgbà tá a wà ní school ṣe mọ̀, a gbọ́dọ̀ wá bá ṣe máa jẹun náà. Àti ìgbà tá a ti wà ní school láti ń ṣe advert fáwọn ìpolówó fáwọn tó ní ṣọ́ọ̀bù nífẹ̀ẹ́, bí ká lọ sẹ́nu wá, ká lọ làgèrè, ká lọ gba àwọn tó ń ta tàtàkùkù, tó ń ta kẹ̀kẹ́, tó ń ta ọgbẹ́, ká ṣe. Because nígbà yẹn mo rántí pé mò ń ṣe program kan ní orí NTA Ifẹ̀, Àgídìgbò là ń pè nígbà yẹn. Àwọn ibi tí mo a máa ká handle camera, ká ya sinimá. Mo dẹ̀ ya sinimá díẹ̀ kó tó di pé mo handle camera fún bí ọdún 7. Dáadáa. Kí á ló wá mú àyípadà dé pé tí ń ya kámẹ́rà fáwọn ẹlẹ́gbẹ́ òun náà adé tó ń darí eré? Láti ìgbà tí mo ti wà ní school ni mo ti ń darí stage. Ní Ifẹ̀? Bẹ́ẹ̀ ni. Ṣé ẹ belong sí one drama group there ni àbáwọn lára kọ́ọ̀sì náà ni? Kò sí bó ṣe máa ṣe English tó ní ṣe drama. Ní sùkúù. So nígbà yẹn a tún wá ní group kan tí mo dá sílẹ̀ fúnra mi tá à ń pè ní Potter's House. Tá a máa ń kóra lọ ní oko ẹ̀gẹ́ lọ ṣáàṣeré lọ ṣe gbogbo ẹ̀ ńgbà yẹn. Nífẹ̀ẹ́ ńgbà yẹn. Àti ń ṣe gbogbo yẹn. So ìgbà tí mo wá ṣe wọ́n pé okay, bọ̀ láti ilẹ̀ mo fẹ́ darí eré ni. Bó ṣe mọ̀ pé ẹsẹsẹ náà lèèyàn máa ń mu. O gbọ́dọ̀ dédé jí láàárọ̀ ọjọ́ kan kó sọ pé o fẹ́ di olùdarí eré. Bí nǹkan tí mo advocate fáwọn àwọn èèyàn mi ń sìn pé iṣẹ́ wa tó ṣẹ́, ẹ má yẹ ká ṣe rádaràda. Ẹnìkan ò lè dédé sọ pé òun di lọ́ọ̀yà over the night. Yóò kàwé débẹ̀ ni. Ó máa kàwé débẹ̀ ni. Ẹnìkan gbọ́dọ̀ sọ pé òun fẹ́ dédé di dókítà. O kàn jí láàárọ̀ dẹ̀ ló fẹ́ di dókítà. Kò possible. Bẹ́ẹ̀ náà ni iṣẹ́ tá à ń ṣe. Bọ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé nǹkan ti ń yàtọ̀. Àdúpẹ́. Because àsáwọ̀ pọ̀. Níbi iṣẹ́ sinimá. Níbi iṣẹ́ àsáwọ̀ pọ̀. Bọ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé àwọn pé tí wọ́n bá sọ pé bọ́ ṣe ń ṣe kò dáa. Bọ́ o sì ń bẹ̀ o lè máa sọ̀rọ̀ nípa ẹnu létò sí. O gbọ́dọ̀ jẹ́ part of it. Àìsí ìlera ìbá wọn dá sí. Tó o bá ti sí ń bẹ̀ o lè bá wọn dá sí. Wọ́n ń ṣe kinní kan wọ́n náà o sì ń bẹ̀ wọ́n ní báwọn náà ṣe pín. So ìwọ tó bá mọ̀ pé o mọ̀ ń pa ẹ̀ tó dẹ̀ ní quota tó lè contribute. Darapọ̀ mọ́ ṣe. Tá bá wùrà lẹ́yìn a máa rí pé wọ́n ní wọ́n fi jọ́ mẹ́ta péré wọ́n fi ń ya fíìmù Yorùbá 3-4 days wọ́n ti parí ó ti wà ń ta. Eléyìí ṣé ó tiẹ̀ jẹ́ kí iṣẹ́ náà tó yẹ kó kójú òṣùwọ̀n tó àbọ̀ ló ń kóba tá a fi rí bára bùlù ńgbà míì? Ṣé rí àwọn tán náà fi iṣẹ́ ọjọ́ 2 ọjọ́ 3 yà àwa náà máa rí yàtọ̀. Bọ̀ ṣe wọ̀n pé àwa kan a gbọ́dọ̀ orí afẹ́fẹ́ làwa ń gbà mí èèyàn gbọ́dọ̀ fíìmù ṣíṣe pín sí 2 o. Ọ̀nà 2 ló pín sí. Bẹ́ẹ̀ni, ọ̀nà 2 ló pín sí. Àwọn kan wà wọ́n ń pè wọ́n ní film traders.
mi mọ̀ mo fẹ́ sọ ní Yorùbá. kí ṣe pé àwọn tó ń fi ṣokòwò. bóyá ó lè má lọ bẹ́ẹ̀ àwọn kan wà wọ́n pè wọ́n ní agents of kejì náà kẹ́ mo fẹ́ ṣe máa tú ní Yorùbá àwọn kan wà wọ́n pè wọ́n ní film traders àwọn kan wà wọ́n pè wọ́n ní film makers. ok bẹ́ẹ̀ àwọn tí àwọn olókoòwò kan wà àwọn kan tẹ́ pé wọ́n mú bí iṣẹ́ tẹ́ pé. gbogbo wa náà a fi ń ṣokòwò ni o ṣe ti get bọ àwọn kan wà tẹ́ ń pé wọ́n mímọ́ bó ṣe fẹ́ ẹ̀sọ́ lè bò àwọn yóò ti yé wọn dáadáa. àwọn film traders yẹn ó ṣàfẹ́ púpọ̀ pápápápá kó di ọjà àwọn kó lọ́nlẹ̀ kó dowó but filmmakers máa pay attention sí gbogbo àwọn yẹn náà pè ní akọ́ṣẹ́mọṣẹ́ wọ́n fẹ́ ṣe dáadáa. so ìyàtọ̀ tó wà níbẹ̀ nìyẹn so ọ̀pọ̀lọpọ̀ èèyàn tẹ́ bá rí gbà mí tó bá náà ṣe fíìmù ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin àwa náà máa ń wò síra wọn a máa ń wò yàtọ̀. ìgbẹ́ yín agbẹ́ pé ọ̀kan gbòógì lẹ́gẹ́ nínú ẹgbẹ́ Tampan pàápàá Guild of Directors ǹjẹ́ ó ní ìgbésẹ̀ ǹjẹ́ ó ní eré ǹjẹ́ ó ní rìn tẹ́yìn náà ń sá láti lè fi tọ̀ ọ́ tẹ́ ta bó ṣe kẹ́ ẹ tọ̀ bó ṣe kẹ́ ẹ tà àti bó ṣe kẹ́ ẹ tọ̀ ṣó tiẹ̀ wà. à ń gbìyànjú ní oṣù tó gbẹ̀yìn November last year ní oṣù kọkànlá ọdún last year lèmi wọlé ládìbò tèmi fi wọlé gẹ́gẹ́ bí chairman Guild of Directors. àwọn tó ń darí eré nínú ẹgbẹ́ wa láti ìgbà tá a dẹ̀ ti wọlé yẹn a ti ń plan pé kí la fẹ́ ṣe táwọn ọmọ ẹgbẹ́ wa tá máa fi educate wọn tá a dẹ̀ máa fi enlighten everybody ní oṣù June tó kọjá ẹ̀ a ṣe first of its kind program wa a pè ní continuous professional education program Radisson Blu láti ṣe tá a pè àwọn gbogbo director tó wà ní ẹgbẹ́ wa àwọn tí ò tún sí lẹ́gbẹ̀ẹ́ wa gan a pè wọ́n a pè àwọn guest tó wá láti ta tó wá bá wa sọ̀rọ̀ láti wá dá yín lẹ́kọ̀ọ́ láti wá dá lẹ́kọ̀ọ́ a dẹ̀ tún fi ṣe license renewal fún àwọn directors tó wà lẹ́gbẹ̀ẹ́ wa so èmi believe pé process ní ẹ̀kọ́ kíkọ́ kò dẹ̀ sẹ́ni tó mọ̀ tán so mo dẹ̀ máa sọ fáwọn èèyàn mi pé nǹkan tó mọ̀ ní 2 years ago kì í ṣe bẹ́ẹ̀ ló ṣe rí ní ọdún tá a wà so a gbọ́dọ̀ each time a gbọ́dọ̀ máa kọ́ ẹ̀kọ́ sí ká mọ̀ nímọ̀ sí it's a continuous process. èèyàn tí èèyàn wà káàkiri àgbáláyé lórí ètò náà ni aṣọ àyè tí a ti ń bá gbajúgbajà òṣèré gbajúgbajà adarí eré gbajúgbajà ayàwòrán torí ibìkan náà ti bẹ̀rẹ̀ àwọn náà ni arákùnrin wa Titi Jeje. Bàbá tí a bá ní ká wo iṣẹ́ sinimá lónìí ibi tó ń lọ àti ọjọ́ iwájú ẹ̀ ojú ò lẹ́yìn fi wò ó níbi tí ẹ bá dé báyìí kí lọ́jọ́ iwájú fíìmù nílẹ̀ Yorùbá. ṣe rí process ni gbogbo nǹkan àwọn kan á wá àwọn kan á lọ nǹkan tí mo kàn lè encourage àwọn colleagues mi tàjọ ń ṣe fíìmù ni pé ibikíbi tẹ́ bá ti lè acquire knowledge láti fi relevant ẹ acquire ẹ. ibi tó bá lè wá mọ̀ sí kan wá lọ wọ́n wá dáadáa o. kan wá lọ bọ̀dá Fẹ́mi bọ̀dá ọdún ṣe gbé fíìmù kan jáde ńsìn Òrìṣà. Ọdúnládé Adékọ́lá. Ọdúnládé Adékọ́lá wọ́n ṣe gbé fíìmù kan jáde Òrìṣà bọ̀dá Fẹ́mi kọ́kọ́ ṣe kan Àgẹ̀ṣinkólé Yorùbá fíìmù ni. Àgẹ̀ṣinkólé. Òrìṣà lọ bọ̀dá Fẹ́mi tún ti drop mí ìsìn báyìí jagunjagun tẹ́ ẹ bá wo tíza jagunjagun ẹ lè believe pé Yorùbá àgbà yẹn tẹ́ máa ń sọ yẹn ló ṣe. So I improve. Ojoojúmọ́ lẹ́yìn náà lè lékún sí. Ojoojúmọ́ ni so ìwọ tó bá wà bẹ́ẹ̀ ni kò wá ìmọ̀ má believe pé o mọ̀ tán because ibi tó wà ẹlòmíì máa délé ní àfihẹ́lẹ̀ á lọ o. Bàbá gẹ́gẹ́ bí director tó ń darí eré. Yes sir. Kẹ́ ẹ tó lè gba ọmọ kékeré kan ní script. Yes sir. Ìyẹn ìwé tẹ́ fi ṣàtọ́nà story bó ṣe lọ bẹ́ẹ̀ ṣe ṣe kẹ́yìn tó lè gba script ẹ fẹ́ lọ darí eré ẹ fẹ́ lọ direct kí ni nǹkan tó gbọdọ̀ ní kí ló wọn àmúyẹ. Features. Ẹ lè mú ìwé eré wá fún mi kí n lọ direct ẹ lè mú wá fún mi mo gbọ́dọ̀ wà nínú ẹ̀ láti bẹ̀rẹ̀ ni. tó bá ti ń plan ẹ̀ tó bá ti ń sìn. ẹ lè dédé lọ kọ story wá fún mi kẹ́ ẹ̀ dẹ̀ wá gbé fún mi kẹ́ ẹ ní kí n direct mi ní direct. Kí ló ṣẹlẹ̀ ni pé gbogbo director ló ní signature ẹ̀ inú fíìmù tèmi kò bá jẹ́ Yorùbá ẹ máa sọ Yorùbá náà because mo ṣe mass com díẹ̀ ní Universal College of Technology nífẹ̀ẹ́ kí n tó wá ẹ̀kọ́ nípa ìròyìn. ẹ̀kọ́ nípa ìròyìn nǹkan tí mo dẹ̀ discover bẹ́ẹ̀ ni pé communication ó gbọ́dọ̀ lè jẹ́ àgbọ́yé àti àsọyépọ̀
tó dùn dáadáa. Ẹnìkan bá ń sọ̀rọ̀ tí èmi bá ń bá yín sọ̀rọ̀ ń sìn báyìí tẹ́ ẹ̀ bá understand nǹkan tí mo sọ noise ni. So ní generation tá a wà ń sìn báyìí nítorí ẹ̀ mo ṣe advocate fún pé tá a bá fẹ́ ṣe fíìmù culture tó máa jẹ́ ẹwà èdè ẹ jẹ́ ká ní channel tá a ti lè wò ó. máa sọ ń bẹ̀ pọ́nbélé. So àwọn tó fẹ́ wò ó wọ́n mọ̀ pé nǹkan táwọn fẹ́ lọ wò nìyẹn gbọ́ àwọn ọmọ tá à ń bí ń sìn mélòó nu wọn ló gbọ́ gbogbo èdè yẹn dáadáa. So tá a bá la ṣeré àwọn ọmọ tá a fẹ́ fi kọ́ lọ́gbọ́n wọn ò gbọ́ kò nífẹ̀ẹ́ tó. So irú fíìmù tèmi ó gbọ́dọ̀ ní communication ẹ̀ gbọ́dọ̀ strong bá a ṣe ń sọ Yorùbá la máa fi Gẹ̀ẹ́sì díẹ̀díẹ̀ sí irú èmi bá mi ya fíìmù oníbọn. Fúnra yín àbí tọ́mọ́tì ká wá darí ẹ̀ náà yìí darí. mi ì lè gbà. Kí ló ṣẹlẹ̀? Ideology tèmi ni ṣàpò oníkálukú ló ní kí ṣe kémi ì lè ya fíìmù oníbọn ṣùgbọ́n story ta ní lọ́dọ̀ tèmi o ideology tèmi is safeguarding and conservation of African culture. Mi mọ̀ bí mo ṣe fẹ́ sọ yẹn Yorùbá. ó yẹ pé ẹ ń pàṣà àti ìṣe Yorùbá mọ́. So tí ò bá ti ní ṣe pẹ̀lú tí ò bá ti ní ṣe pẹ̀lú custom wa tradition wa deity wa èmi ò ní ṣe. gẹ́gẹ́ bí òǹkọ̀ tàbí gẹ́gẹ́ bí adarí eré. Gẹ́gẹ́ bí adarí eré. Wow. Ẹ lè rí fíìmù kankan tí n bá darí ẹ̀ kẹrin pọ́n yìnbọn bẹ̀. So a fẹ́ ṣe à ń ṣe ọmọ táládùúgbò à ń ṣe gbogbo ẹ lè lórúkọ mi bẹ̀. Because a kò sí bá ṣe fẹ́ wọ súùtù tó báyìí kò lè dá tó tòyìnbó. Ibi táwọn ti appreciate culture wa tó wọ́n ti ń gbé òṣà Brazil. So èmi nìyẹn so gbogbo àwọn kíní ẹ gbọ́dọ̀ wà rooted nínú story tí n bá fẹ́ ṣe òun ló fi dífá fún pé ẹ lè dédé mú ìwé eré wá fún mi báyìí kí n dẹ̀sán pé yá ẹja lọ ṣe a gbọ́dọ̀ jọ discuss story yẹn. Ẹni tó bá ti ní lọ́kàn pé èmi ló fẹ́ lò ó gbọ́dọ̀ ti pẹ̀lú o gbọ́dọ̀ pè mí láti ilẹ̀ o lè láìdí à story good àjọ máa sọ tó bá convenient fún mi tó bá jẹ́ ideology mi ó lọ pẹ̀lú ideology mi a máa continue tí ò bá lọ pẹ̀lú ideology mi pẹ̀lú mo ṣe jẹ́ chairman director máa tún fún ẹ ní director tó lè bẹ̀rẹ̀ àndù ẹ̀. lọ́bẹ̀ ní báyìí àṣẹ. So èmi dédé gba ẹ̀yin ò fi ṣe fáàrí. mi ì fi ṣe fáàrí ọ̀nà tẹ̀yìn ń tọ̀ ni ọ̀nà tí mò ń tọ̀ ni. Kí ló wá bí kí ló fà á tó bá bí nífẹ̀ẹ́ ni àbí tó lè pẹ́ jẹ́ ìgbóná. Kì í ṣe tó nípa bí mi nífẹ̀ẹ́ ó mo sọ pé conservation and safeguarding African Nigerian culture. Láti dáàbò bo ohun tó ń jẹ́ ìṣẹ̀ṣe tiwa òun ni ó ṣe pàtàkì sí ẹ̀yin ẹ̀yin àti ẹ̀wọ̀n àmọ́ mo lérò pé àjọ ń tọ́ bàbá nínú ọ̀rọ̀ tẹ́ sọ ẹni gbogbo fíìmù tó bá ti ń fàbọn yọ tó ń yìnbọn tó ń ṣe gbogbo ẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n nínú àṣà tiwa àti ìṣẹ̀ṣe wa náà àwa náà ń yìnbọn ajagun kírìjì ajagun jálumi. Ó yàtọ̀ sí pé kí irú bí ìfẹ́ dárí ó yàtọ̀ sí pé a gbé K-47 sọ́rùn à ń yìnbọn ẹ̀jẹ̀ ń fọ́n tò lórí screen àwọn èèyàn mi nǹkan míì wà nígbà mi tó yẹn pé tí o bá lọ sí census board tó bá fún ẹ ní tó bá rate fíìmù ẹ ní PG-15 wọn kó bá ṣe owó ẹ ní. bí báwo. Because audience tó máa wò ti reduce. mi mọ̀ bóyá ìrànlọ́dẹ sẹ́kọ̀ọ́ tí mo sọ. ó yé mi pé tó bá fún ẹ ní PG tó bá ti fún ẹ ní PG-15 or PG-14 ẹ tó fẹ́ wò ti reduce ó ti lose audience. ìwọ ló dáa jù. So a gbọ́dọ̀ ṣe fíìmù tó yẹ pé àtọmọdé àtàgbàlagbà a lè wò àwọn míì wo fíìmù míì ṣé àwọn pé tó wáyé pé irú àwọn ogun tẹ́ ẹ sọ yẹn àṣà wà nù ẹ̀. àṣà òfin máa fálẹ̀ olóró. àṣà wà nù ẹ̀ àṣà wà nù ẹ̀. bẹ́ẹ̀ni. bọ̀ kí wá láti fẹ́ sọ pé àwọn tó gbé tán jalè tọ́lọ́pàá ń lé olè tán yìnbọn sọ́lọ́pàá ọ̀pọ̀lọpọ̀ ọmọ míì nínú ilé ọmọ ekele mi máa dé pé wọ́n á ṣe tutututu nínú ilé. nǹkan tó wù ni. nǹkan tó wù ni. so fíìmù sinimá oní crime dé yẹn. fíìmù sinimá oní crime dé ẹ̀ lè rorúkọ mi. ẹ̀fọ́ crime náà ara nǹkan àwùjọ. ohun táwọn abìjà tẹ́ ẹ sọ pé lálùdé tán yìnbọn yẹn èmi yẹn gan mi tún yàrí. ẹ̀yin ò bá bẹ̀ lọ rárá. mi ò bá bẹ̀ lọ rárá ni. tí mi bá wà tá a bá sọ pé drama mo wà nílé. bàbá kí a tó máa tẹ̀síwájú léèní a rí pé púpọ̀ nínú àwọn òṣèré tíátà tí wọ́n jẹ́ àgbàlagbà tó ti wá tó ti lọ pé wọ́n ẹ̀kọ́ tí sáà wọn tó mìíràn tẹ́lẹ̀ rí
ó ní kí bí látara àìlera tó ń bá mi wọ́n gbé wọn wá sórí ẹ̀rọ ayélujára wọ́n tọrọ owó fún wọn wọ́n gba bára fún mi àwọn kan náà nínú yín náà ń jáde pé eléyìí ò dáa ẹ̀ ń bà ọ́ ló jẹ́ ẹ̀ ń dakú sí kíní kan ẹ̀ ń dakú sáṣọ àlá wa gẹ́gẹ́ bí olùdarí eré ọ̀kan gbòógì lẹ́yìn náà lẹ́gbẹ̀ẹ́ Tampan kí lẹ́gbẹ́ yín ṣe láti lè fi hàn àwọn tí wọ́n ti lò pa tì í tí wọn ò ní agbára mọ́ tó yẹ pé wọ́n ṣe ń tọrọ bára ni kí lẹ́yìn ṣe gẹ́gẹ́ bí ẹgbẹ́. ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ó wúwo gan ṣe àwọn ọmọ kékeré ara tèmi sì lèmi ṣùgbọ́n nǹkan tó wà ń bẹ̀ ni pé ẹgbẹ́ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣe àmì kò convenience fẹ́ gbé láti wá máa wá sórí títì pé afẹ́ni báyìí lówó propaganda kọ́ là ń ṣe ẹgbẹ́ ò lè sọ tó bá ti dín pẹ́gbẹ́ ń sọ àti ń ṣe èwo tó bá fẹ́ fún yàn nǹkan ibi tẹ́mi ti rí fault nínú àwọn nǹkan tá à ń ṣe lórí social media ń sìn ni o fẹ́ fún yàn nǹkan ìwúlò àbúrò máa ya fọ́tò ṣóore ló ṣe mo fẹ́ fún ẹ ní nǹkan mo wá take selfie pẹ̀lú ẹ pé mo fún ẹ kan ó ṣóore. Bọ̀ tí mo bá lọ sórí social media náà bẹ́ẹ̀ ẹni tó wà ní wá ẹni tó wà lẹ́yìn ẹni tó wà ní èrò kú èrò ọ̀fà wọn ò ní dáwọ́ fún ẹni bẹ́ẹ̀. ẹ jẹ́ ká wá sọ síbi tó dáa ṣé rí iṣẹ́ wa ò di pension o oníkálùkù ló mọ nǹkan tó ń fowó ẹ̀ ṣe o ìgbà tí eégún jó ṣẹ́gẹ̀t kí ni wọ́n ṣe. eégún wọn ń jó. mi ìfẹ́ sọ bẹ́ẹ̀ ni. nígbà tí eégún ń jó nígbà tí nǹkan rọ̀ sọ̀mù. ṣe ti ọdún tó ń dùn. kí ni wọ́n ṣe. àwa náà a ti mọ̀ láti ilẹ̀ àwa náà ta ti kórí bọ iṣẹ́ yìí a ti mọ̀ láti ilẹ̀ pé iṣẹ́ yìí ò ní pension. so tọ́rọ́ tàbá rìn náà. ní ọjọ́ iwájú pé iye báyìí là á fún ọ. kò sí yẹn bẹ́ẹ̀. nǹkan tó bá ti dì mú sí ló gbọ́dọ̀ dì mú dáadáa ṣẹ̀dẹ̀ iṣẹ́ wa dẹ̀ ní no champion forever. Kò sẹ́ni tó wà bẹ́ẹ̀ tó máa wà bẹ́ẹ̀ forever ó máa dé stage kan àgbà máa dé ó máa rẹ̀ ẹ́. ìgbà ló nígbà ń lò. bọ̀ tọ́jú ilé tọ́jú ọmọ tọ́jú ara ẹ̀ ẹgbẹ́ ò lè ṣe gbogbo ẹ̀. ok bàbá àgbákò tí ẹgbẹ́ ṣe birthday fún 100 years fún ní of recent ní last week láìpẹ́ bàbá àgbákò wá sórí social media wá tọrọ owó ẹgbẹ́ dì mí ẹ̀ fit pé àwọn àgbààgbà yẹn kan ṣe nǹkan fún wọn ṣẹ́ẹ̀dẹ̀ bá rí ní bóyá bí ọjọ́ mélòó sẹ́yìn president ẹgbẹ́ wa Ọ̀túnba Bọ́lájí Amúsàn wọ́n sọ lórí pé Mr. Láti wọ́n sọ pé láti ẹgbẹ́ tó ti wá ṣe nǹkan kan sí ok ẹtún àwọn kan complain àbí ẹgbẹ́ tó ti wá ní scheme kan sí pé láti age 40 sí àgbàlagbà ó ti ní nǹkan tẹ́fẹ́ bẹ̀rẹ̀ sí máa ṣe fún wọn. lóṣooṣù àbí lọ́dọọdún. lóṣooṣù. lówó àbí lóúnjẹ. ní ok irú bàbá àgbákò bá ìgbà tán ṣe birthday wọn ẹnìkan promise pé oúnjẹ lóṣooṣù tó máa fi kúrò máa fún wọn máa fún 100,000. nínú ọmọ ẹgbẹ́ yín àbí ní ará àta tó wá ibi tá a tún ti wá máa ká má mí ìsẹ́ńbì kan ní pé ẹni tó bá fún wa fẹ́ ṣoore náà kò yẹ kó ó yẹ kó wá sínú ẹgbẹ́ ni. kó tó náwó sọmọ ẹgbẹ́. ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà tá à ń ṣe tó ń tàbùkù bá ẹgbẹ́. bẹ́ẹ̀ nígbà tẹ́gbẹ́ náà ò bá yà sí wọn. ẹgbẹ́ ìyàsíta ni ṣé àìmọye tẹ́gbẹ́ ti yà sí tàn sọ irú ẹnìkan wà tó yẹn pé kí n má dárúkọ ìkan lára àwọn olóyè ẹgbẹ́ ní national ló mọ bó ṣe kan ilé ẹ̀ ló ṣe kan ilé tó bá kan ilé tó ó mọ bó ṣe gba owó kan ilé. president wa Mr. Láti mo ti mọ artist tẹ́mi mọ̀ o tó yẹ kí wọ́n bá gba owó nígbà tó sick ṣùgbọ́n àwọn èèyàn wa tán bá tún dówó lọ́wọ́ kí náà kọ́kọ́ fowó ṣe. ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀rẹ̀ lóṣù. ká tó ṣẹlẹ̀ gbálagun ní àbẹ̀ yẹn à ń lọ sórí social media èmi náà nídìí mọ́tò ẹ̀rọ mọ́tò fún mi. kì í ṣe nǹkan tó dáa akàn ẹ̀ ń bára zara wa ni. à ń dojú tira wa ni kì í ṣe nǹkan tó dáa ẹ̀ ń jẹ́ kí àwọn míì tó tún nífẹ̀ẹ́ rí wọ́n rí pé báwo náà ṣe ń ṣera wọn bẹ́ẹ̀ yẹn. ẹni tó bá ń ṣàìsàn ńkọ́ tó bá ṣàìsàn tó kú lọ tó bá ṣàìsàn ẹni tó bá ṣàìsàn ẹ béèrè ẹ̀yin ò kàn ẹ rán pé a lè máa sọ pé ẹgbẹ́ ò lè máa sọ pé afúnágbájá báyìí lówó kò pọ̀ sí gbogbo ẹgbẹ́ ń ṣe bọ̀ ẹ má jẹ́ kí kò dáńgbà mi ká máa ya bara mórí. Mr. Alájẹ sọ kínní kan wọ́n ní púpọ̀ náà tó ń lọ sórí ẹ̀rọ ayélujára wọ́n ní wọn kì í ṣọmọ ẹgbẹ́ ṣé lóòótọ́ ni. èmi ò mọ̀ gbogbo most of them ni mo bá nídìí iṣẹ́ tíátà àwọn tó jọ jágbàlagbà àwọn náà máa ń pẹ́ ẹgbẹ́ wo náà ṣe bá a ṣe ń sọ̀rọ̀ ẹgbẹ́ mẹ́ta ló wà ní ti Yorùbá speaking ani Tampan ani NTP ani ambassador. bọ̀ wàhálà ìṣòro tó wà ní ayé Tampan ni pé tí anything bá ṣẹlẹ̀ sí anybody tó ń ṣeré Tampan máa dárúkọ because ibẹ̀ ló tóbi jù ló pọ̀ sí jù. so ìṣòro ta ní nìyẹn.
ìjẹ́ tiẹ̀ láǹfààní láti ṣe fíìmù tí tó jẹ́ tí ń gbọ̀wọ́ tó yẹ pé Titi Jeje ló ní. mo máa ń ṣe lẹ́ẹ̀kan lọ́dún lórúkọ mi ẹ̀ẹ̀kan lọ́dún. Titi Jeje production films. bẹ́ẹ̀ni. kí mélòó ti ṣe. mo ti ṣe fíìmù bóyá bíi mẹ́rin kí ló kọ lórúkọ mi. mo ṣe Àgbẹ̀kọ̀yà ní bí ọdún mẹ́ta sẹ́yìn. mo ṣe Málaolú lọ́dún méjì sẹ́yìn. Málaolú ní táìtù ẹ̀. Mú àlàfólú máṣọ fúnfún fóríṣà ní táìtù ẹ̀. mi ì ṣe last year nítorí owó tá a fi ṣe Málaolú kò wọlé. kí ló ṣẹlẹ̀. a gbọ́dọ̀ ẹ̀mọ́ ńgbà míì a gbọ́dọ̀ keep brand wa alive. so kì í ṣe ńgbà míì ó lè má jẹ́ ń pa owó yẹn bọ́ ń pé òkè ò Titi Jeje a gbọ́dọ̀ maintain orúkọ brand yẹn. so tá a bá sọ pé àmọ́ nǹkan téèyàn ń ṣe mi máa ń sọ nǹkan fáwọn èèyàn táwọn èèyàn bá ń wo fíìmù ẹ̀ ń lé ò ní síbẹ̀ láti explain fún wọn pé ebi ń pa wọ́n gbàtà ìyá sẹ́yìn ni ò ṣe dáa. a gbọ́dọ̀ ṣe dáadáa. a gbọ́dọ̀ ṣe dáadáa. so tá a bá fowó ṣe fíìmù ńgbà míì àwọn èèyàn wá advice mi nígbà tí mo ṣe Málaolú wọ́n ní mistake tí mo ṣe ní pé mi get fact mi right ẹ pé bóyá ó yẹ kí n kàn fowó díẹ̀ sí kí fíìmù yẹn dẹ̀ wọ Netflix wọ́n ní audience mi ò sí YouTube ṣé ẹ̀mọ́ pàtó ti fi kẹ́kọ̀ọ́ ni wọ́n ní fíìmù yẹn ti serious ju fíìmù pé meanwhile àwọn audience YouTube ń sìn pé wọ́n fẹ́ wo fíìmù tó máa depression pọ̀ Nàìjíríà wọ́n fẹ́ wo nǹkan tó máa ṣe ti get but Málaolú is a very serious story that talks about our deity that talks about our culture ṣe get fiti Kesari fún Kesari ni Málafolú ẹ ti understand so wọ́n sọ pé fíìmù yẹn ti serious ju nǹkan tó bá kọ́ sórí YouTube tó kàn máa lọ sórí YouTube pé nǹkan bá ti ṣe díẹ̀ sí. ìwọlẹ̀ tó wá ṣe lẹ́yìn ìgbà náà. mi tí ìwà ṣe lẹ́yìn Málaolú ni the last one ètò àfẹ́ ṣe é sìn báyìí tá à ń ṣiṣẹ́ lọ́wọ́ lórí ẹ̀ ní Ààrẹ Alásà. Ààrẹ Alásà ìtàn Olúbo nìyẹn. àkì í ṣètàn amúpapọ̀ ni. kọ̀tàn olóògbé tó mọ̀nà ni ìlú gbóná lẹ́yìn iṣẹ́ lórí yẹn náà. èwo. iṣẹ́ gbóná àwọn tó ń tó ọ̀gbun bóyá ṣiṣẹ́ lórí ọ̀gbun lè lágbá. Àgbẹ̀kọ̀yà tí mo ṣe níbi 3 years ago story bàbá mi ni. gangan. bẹ́ẹ̀ni mo kàn yí padà díẹ̀ káwọn àǹtí wa nílùú àbí àwọn ẹ̀gbọ́n wọn wá sọ pé Titi kí ló dé tó ṣe story. àwọn tí ń gbọ́ báyìí àbí wọ́n wò lé ní wọ́n tó bá lọ opportunity àti wò ń là. ká wo ìjọba lẹ́nu ìjọba ń ṣe yìí kí ni ipa ìjọba àbí oní ẹgbẹ́ pé ìjọba tó wà ń bẹ̀ sí tẹ bá ń bá wa náà síbí tẹ bá fi wá sọ̀hún tẹ fìdí wa dún bí iṣẹ́ entertainment náà lọ lára Nàìjíríà mo fẹ́ kí ẹ ránṣẹ́ sí ẹ wo kámẹ́rà ẹ ránṣẹ́ sí ìjọba Bọ́lá Tinubu. I believe pé bàbá wa Bọ́lá Tinubu tó wà ń bẹ̀ ń sìn báyìí wọ́n gbọ́ èdè wa dáadáa èèyàn wọn city boy náà ń pè wọ́n wọ́n understand grassroots ṣe ti get it is high time fún wa láti stop láti máa fi accountant ṣe minister for health. It is high time láti lo ẹ tó jẹ́ practitioner láti handle field wa fún wa. Tá a bá rí practitioner gangan bíi 10 tó handle àwọn parastatals tó jẹ́ pé ó ní í ṣe pẹ̀lú àwọn onífíìmù nǹkan máa yàtọ̀. dáadáa. gan ni o. àwọn èèyàn ní pé àwọn èèyàn ní gba báà lórí wọn gan ni iṣẹ́ yẹn máa tó jẹ gan. Opportunities máa wà tó bá ti di pé ṣe mọ̀ pé ẹni tí ò mọ̀ ń paṣẹ wa kò lè bá wa process grant lọ́wọ́ ìjọba. Tá a bá ti ń rí grant fi ṣe fíìmù sìn ẹ̀yin náà sọ sìn kò sẹ́ni tó máa sọ́kùn fẹ́ ṣe fíìmù ọjọ́ 3 mọ̀ àwọn tó ṣe fíìmù ọjọ́ 3 ọjọ́ 4 inú ebi ni. inú ebi ni. Kò easy kí ẹ̀ dídí ya odidi fíìmù lọ́jọ́ 3 kò rọrùn but tá a bá rí àwọn tí ìjọba bá understand mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run city boy máa ṣe ó lè máa ṣe bákan ẹja máa bá a lọ bẹ́ẹ̀ because mo mọ̀ pé ẹni tó understand grassroots ni tó bá wa ṣe pé ok àwọn tó jẹ́ practitioner wa gangan kan fi wọ́n sí ní census board ni o ní census board ni o ní culture and tourism ni o ní state level náà commissioner kó já wọn tó mọ̀ ń pa ẹ̀ tí wọ́n á lè gbé ilé ìdájọ́ dáadáa kọ́ lọ́wọ́ lọ mú wọn kó jẹ́ tó ti waste owó sí di fíìmù dáadáa tí ò rówó ẹ̀. a lè mọ̀ kó jẹ́ kó ṣe orí àpè. bàbá èyí náà ni a máa fi gbé eléyìí fún yín láti iléeṣẹ́ Colgate tí àjọ ní àjọṣepọ̀ pẹ̀lú iléeṣẹ́ AK Media Concepts. a máa fi lè fọ yín bí ọdún 6 o. bẹ́ẹ̀ni. ẹ ṣeun gan ni iléeṣẹ́ Colgate thank you so much I really appreciate. so kí a tó máa lọ bàbá ká tó ṣe ẹni nígbàlágún àwọn tí wọ́n jẹ́ òṣèré ẹgbẹ́ yín táwọn náà ń ṣeré tó ń darí ilé táwọn náà ń ya kámẹ́rà bíi ti àwọn
Ayọ̀bámi Adésínà ti iléeṣẹ́ AK Media wa ń bí bàbá kí lè fẹ́ sọ fún wọn nípa ọjọ́ ọ̀la. Ẹ má yẹ ká give up, ó lè má rí bálabàlá báyìí bọ̀ ká dẹ̀ máa rò pé ká má máa ronú nǹkan tá a fẹ́ jẹ́ ń sìn náà, ká má máa fi ibi gbaṣẹ́. Fi ibi gbaṣẹ́. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣáà wò díẹ̀. Ìgbà tí èmi fẹ́ ṣé mo lè gbé. àìgbé síbi tó bá wù yín lẹ́nu ẹgbẹ́ síbi tó bá wù yín. Ìgbà tèmi náà kọ́kọ́ bẹ̀rẹ̀ sí direct tí mo dé mi ì mọ anybody, wọ́n fẹ́ ṣe àwọn iṣẹ́ lọ̀ wá bọ̀bà tó dé stage kan tá a wá jókòó pé a lè má bá lọ báyìí. In the process of creating your brand ebi apààyàn nítorí time yẹn náà máa fi iṣẹ́ kan lọ ẹ́ o dẹ̀ tí ì ní jẹun lé time yẹn náà máa fi iṣẹ́ kan lọ ẹ́ tó wẹ́ ò ṣòwò gidi rárá tó yẹn pé wàá wọ̀n pé ṣé màá tún sọ kí mi ṣe ni bọ̀ téèyàn bá lè mú mọ́ra. Ó máa padà dọ̀rọ̀ nígbẹ̀yìn ọ̀rọ̀. Fíìmù mélòó mo ń ṣe lọ́dún bí mo ṣe wà yìí? I stand to be corrected. Mo wà okay. Lọ́dún yìí báyìí bóyá mo ti ya fíìmù 4. A dẹ̀ ti wà ní oṣù kélòó láwa. Ẹ ti ya 4. Bóyá mo ti ya 4 ṣá. Bóyá. Báwo lè yá manage ilé òrùka rèé ìyàwó ń bẹ́ńlé ọmọ ń bẹ́ńlé. Tá bá ti mọ standard ṣe mọ̀ pé àwọn fíìmù kan wà tẹ́ pé wọ́n máa gbé wá fún mi kí n wá ṣe. Ok, irú ibi tí mo gbà débì báyìí à ń ṣe script conference kan ni mo sọ fún producer tó fẹ́ ṣiṣẹ́ mo ní mi ṣiṣẹ́ 1 million mo ṣiṣẹ́ 1.5 o mi ṣiṣẹ́ 2 million so ó ti mọ nǹkan tó fẹ́ standard nǹkan tó fẹ́ tara bọ̀. kì í ṣe bí tẹ bá gbéṣẹ́ 1 million wa a lè lẹ́yìn aláwọn ọmọ lẹ́yìn tó máa ṣe a máa jókòó síbi supervising director tẹ bá fẹ́ ká wà ń bẹ̀ bọ̀ ń pè á forúkọ wa sí. A gbọ́dọ̀ ṣe dáadáa. Àwọn ẹ̀kọ́ tẹ̀ máa sọ wọ́n ní àwọn director bọ́ọ̀ bá mẹ́yìn ilẹ̀ bọ́ọ̀ bá ṣe gbá bọ́ọ̀ bá ṣàwo èèyàn nílé wọn ní fìyàn sínú eré wọn ní eléyìí ńkọ́ àbí kì í ṣe ẹ̀rágbó ọ̀dọ̀ tí. Ẹ tó bá sọ fún wọn pé wọ́n mẹ́yìn ilẹ̀ ènìyàn mọ́ṣẹ́ ni ìwọ tó bá mọṣẹ́ ò ní láti mẹ́yìn ilẹ̀ kan tó pè síṣẹ́ ẹ bèrè lọ́wọ́ ẹni yẹn pé báwo ló ṣe rìn débẹ̀. tó oníyan ṣe o ọlọ́kà ṣe ẹ̀yin tí ẹ bá wò ó tẹ bá dé ibi tí a bá dé náà ẹ mọ̀ ṣeun ṣe kú àìbínú èyí náà ni a ó máa fi ṣe lọ ṣùgbọ́n kí a tó lọ adúpẹ́ lọ́wọ́ bàbá tí ẹ̀dá kò wá ní orí ètìlẹ́ ní ọ̀gbẹ́ni Titi Jeje ọmọ ìlú mi ọmọ ìgbónà kan náà ni wa ìlà ọ̀gùn làwọn Sàárẹ̀ Olúpàkó lèmi Adéyẹmí Kazeem ní orúkọ tèmi o ọmọ ọba ní Sàárẹ̀ Olú ẹ̀ṣin tí ẹ̀ ń wà o ẹ̀ṣin tí ẹ̀ ń tẹ́tí sí wa a ó sì máa fi àsìkò náà dúpẹ́ lọ́wọ́ Terry àti tó ń darí ètò àti ọ̀gbẹ́ni Ayọ̀bámi Adésínà Tàfíkì náà wà ń bí o Lawal àti àwọn tí wọ́n ń gba sáàdà náà kalẹ̀ ẹ ṣeun pàápàá ọ̀gá àgbà ti iléeṣẹ́ àmì Yẹ̀sọ́lá Akínlẹ́jú ẹ ṣeun ó dàbọ̀. Ètò yìí gàlágàjù, Oyinmomo, ètò yìí gàlágàjù.